gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bisi Ologe Show pẹ̀lú Bisi Edunjobi. Kumale lale ju kuma badikara eti inú sílẹ̀ fi bá ti jáde sí bàbá wa orí adé ọmọ ẹkùn tó fi torítorí àdínáwó ọmọ ẹkùn tó fi tìrùtìrù kì í jẹ́rọ ilẹ̀ abẹ́ orí igi. Ìwé tí mo pè lò kúrò ní ẹgbẹ́ wọn ló jẹ́ nípò lójú òkú. Ìdòwò gbòògbò, ìdòwò gbòògbò, ìdòwò gbòògbò. Ẹ̀mí ẹ bá ṣe lórí tí o dúpẹ́ orí rẹ̀. Ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́ní. Mo ní wá dọ́gbẹ́ mi. Orí tí wá yàtọ̀ sí tí àdúgbò wá yàtọ̀ sí tí wọ́n. Orí tí wọ́n kì í ṣe tí ìdẹ̀ fọ́lọ̀ ṣe fọ́lọ̀ bí lórí tí wọ́n. Àlùwàlá nílé ayé, ará mi ó gbẹ sùúrù. Kábíyèsí, bí o bá tẹ́ sí ipò irun, ìṣòro ní o gbọdọ̀ gbé. Orí dọwọ́ orí dọ́là fún mi lọ́wọ́ mi gbégbá ọ̀pẹ. Ọba Ìdòwú olómi tútù. Owó ọ̀pọ̀mọ̀lára clerk adúró tọkọ tí ẹ lójú òkun. Owó bàbá Ọlámilẹ́kan lẹ́ẹ̀kan Babọ́lájú. Owó bàbá Démídé bàbá Dé tó kúbọ̀ tó jẹ Abel. Bàbá ti ṣáàdùn fún mi. Olúwa ọ̀sẹ̀. Ìgbà táyé sọ pé Olúwa gbé ọwọ́ dìde. Ìgbà táyé sọ pé Olúwa gbé ọwọ́ dìde. Lójú ọmọ rẹ bí kébì ṣálẹ̀ jẹ́ rí. Lójú kẹ́ni mo mú ní o bí ká tọrọ bẹ̀ lọ́wọ́. Àwọn bínú ẹni wọ́n ṣe bó ti tán fún mi. Àwọn kẹ́ni mo mú ní o wọ́n ṣe bó ti dọ̀pin nìyẹn. Ó ń fọlọ́gẹ̀. Ìyálóde kú ìkàlẹ̀ gbogbo lẹ́kí ẹ. Gbogbo Ajégúnlẹ̀ ní Houston, Texas, ó yá. Ó fọlọ́gẹ̀, àjọ ń fọlọ́gẹ̀ ni. Ó fún ojú. Eléyìí, from June to December yìí, àtijọ́ pàdé nínú plane. Ó ti tó ẹ̀mẹ́jọ ìwọ nìkan tán ó fọlọ́gẹ̀ from Nigeria to Houston, Texas, ó yá. Ó fọlọ́gẹ̀ ó yá tó bá tó. Ṣòro lómi tútù. Amẹ́ríkà mo wà tó ní sáré wálé.
torí náà fellow Nigeria ẹ kú ilé. Òfòlógè ẹ kú ilé sálọ́bì alábàáwọn ènìyàn. Ìrìn àjò Amẹ́ríkà dá àti gbàgbé sálẹ̀lẹ̀ ní ọ̀sìnrìn láti bọ́lẹ̀ ìrìn àjò bàtà d'Amẹ́ríkà. Òfòlógè kẹ́kọ̀ọ́ kí là kọ́kọ́ jẹ McDonald látún fi panu JFK láti bọ́lẹ̀ ìrìn àjò bàtà d'Amẹ́ríkà. Ó ṣe Òfòlógè jọ. Ọba tó wà lẹ́yìn rẹ̀ ó máa padà lẹ́yìn rẹ̀. Sí kọ́ dáre nuga nǹkan. Lọ́dà tèmi ní èèyàn mi ní. Dáre nuga sí kọ́. Dáre nuga sí kọ́ ooo. Dáre nuga sí kọ́. Òfòlógè. Ẹ̀yin boys tẹ́ bá ti dé Houston ṣe rí yèyé tó dúró yìí gbogbo nǹkan ló máa ṣe fún yín, ó máa ṣe jíjẹ fún yín, á ṣe mímu fún yín, á tún ṣe tìbí fún yín, á tún fún yín lákàtà àkàtà lóríṣiríṣi ṣùgbọ́n mi ò gba kátà lọ́wọ́ ẹ̀ ṣé pè sí ọmọ Ọlọ́run lèmi ṣe àmọ́ ṣá mo mọ àwọn tó jẹ́ kókó tó ṣe pàtàkì lọ́rọ̀ àmọ̀ràn àwọn tó náwó fún wa là ń pè ní kókó àwọn tó daṣọ àṣírí bò wá ò kókó àwọn kókó ẹni pàtàkì tó lówó lọ́wọ́ Olúwa jẹ́ kó máa rí ṣe Olúwa jẹ́ kó máa rí ṣe. Ọlọ́run tó dá òkè yìí ká ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí. Òfòlógè Ọlọ́run tó dá òkè yìí ká ẹ̀yìn ni mo fi ọpẹ́ ẹ̀mí. Tani ó tún gbé ga o? Bọ́ọ̀gà. Tani ó tún bí gbogbo ọ̀pẹ́ mi fún? Kábíyèsí olómi tútù ooo. Ẹ wo làtórí wọn, ṣẹ́rí kó bára. Ìdòwú, Adínọ́bù gbogbo lékì ẹ. Tinú. Ọlọ́run àgbáyé ọwọ́ ní orúkọ rẹ̀ ìdò. Ìwọ la gbẹ́kẹ̀lé lẹ́yìn máa ojú tiwa. Bí kò ṣe pé ọkọ lẹ́nà ó ṣí. Wọ́n ló máa ti omi gẹ̀. Ìdòwú máa ṣe bínú kó pẹ́ wá débi. Àtijọ́ sẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ eré alẹ́ ká wá ṣe ni ọ̀sán ẹ̀ní. A wà pẹ̀lú Lagos State Deputy Governor Hamzat ẹrù tó jówó ẹ̀ lọ Ọlọ́ládé gbajúmọ̀ mọ́.
Ìdòwú ọba tó wà lẹ́yìn ẹ̀ kó má padà lẹ́yìn ẹ̀. Dotman Omiṣore èèyàn Òṣùpá sáì kọ̀ìnkọ̀ìn oṣù Dotman èké olórí ọ̀dọ́ Brazil olóyè gbogbo lé gbogbo ẹgbẹ́ onígi Ondo State èèyàn tó ẹ sọjẹ MC Burger gbogbo ara mo fi kí ẹ MC Burger rèé ta ló dábọ̀. Ẹni bá dà mọ̀ kó wá wí. Ẹni bá dà mọ̀ kó wá sọ. MC Burger ni ẹ kú eré àná eré tàṣẹ tó ta lẹ́nu lọ́dọ̀ mọ mọ́tò ṣọ́ torí tó mọ́tò ọ̀gá tiwa gbogbo aláwùsá ẹ́ńjìnì mo kí ẹ bàbá tiwa. Inú èèyàn tó ẹnjìnìà Akíntúndé ẹnjìnìà tó pẹ́ ẹnjìnìà ránṣẹ́ ẹnjìnìà Akíntúndé ò mọ̀ kí ẹ. Infinity yóò bá mi kí Yéésù fò tó bá ti ní. Yéésù fò alámàláwo Dotman Omiṣore bá mi kí olórí ọ̀dọ́ ẹgbẹ́ gbogbo nígi Ondo State èèyàn fẹ́ sọ̀dì gbogbo lẹ́ǹkì ẹ̀. Ọlọ́run wa nílé Ọlọ́run wa ní ìrìn àjò Ọlọ́run wa lọ́sàn Ọlọ́run wa lóru ògógó ògo ní fújì ọba ṣàánú fún wa nílé ṣàánú fún wa ní ìrìn àjò ṣàánú fún wa lọ́sàn ṣàánú fún wa lóru. Ogogo, ogo ni fújì ọba. Barrister lọ́yà. Kennedy láwọ̀ yá ta ló dàbọ̀. Barrister lọ́yà. Ẹlẹ́jìrẹ́ mo kí ẹ. Gbogbo federal àwọn ọmọ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀rẹ́ mi ni. Barrister lọ́yà mi ni. Ó ṣèdílọ́. Adájọ́ tó ń padájọ́ rán níṣẹ́ ṣètọ́jú àjẹbẹ̀ mi gbogbo kọ́mpútà àbílẹ̀ gbogbo lé àjẹbẹ̀ mò ń kí ẹ gbogbo ọ̀rẹ́ kábíyèsí ọba Ìdòwú olómi tútù Aláàjì Yàyà tiwa àdúrà mi gba Yàyà Ètínú. Yàyà àdúrà mi gbà. Yàyà àdúrà mi gbà. Èèyàn Kazeem kò lè ṣe é. Bámi kí ni yẹn ń bọ̀? Kò lẹ́sẹ̀ rárá ọmọ tí ó dẹ́ṣẹ̀ rí kò lẹ́sẹ̀ lọ́rùn ayé pariwo ẹjẹ́ mọ́ torí pé kò lẹ́sẹ̀ lọ́rùn o kò lẹ́sẹ̀ ṣùgbọ́n lẹ́yìn lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ ló ń kí ta ló dábọ̀. Yéṣùfù alámọ̀lá o bá mi kí Dọ̀tun Omiṣore Dọ̀tun Omiṣore Dọ̀tun Omiṣore
èèyàn ti sọ mí Dọ̀tun Omiṣore, Dọ̀tun Omiṣore. Tímọ́tímọ́ Kazeem, ọmọ sórí nàlá ilẹ̀ Kazeem gbogbo yìí mò ń kí. Ẹ tọ́jú Báyọ̀ tó ń kí. Báyọ̀ gbogbo lẹ́ẹ̀kì ẹ̀ Báyọ̀. Akínláwọ̀ ṣètọ́jú ọmọ gbà yìí. Gbogbo yìí mò ń kí pátápátá. Olómi tútù ló ń kí gbogbo wa. Ìdòwò gbogbo, ìdòwò gbogbo, ìdòwò gbogbo. Owó làbí àlùkù ló bára lé. Owó màmá rẹ̀ o, owó làbí, owó màmá rẹ̀ o. Owó làbí. Bámi kí ìṣàrà fà tó bá tiri èèyàn tí innocent lálẹ́ ní ó dágó mẹ́wàá bọ̀ kẹ́ tó yọkùn lọ́rùn mi torí náà máyìndé fún lòó máyìndé fún lòó èmi láyé mi mọ́ ó dáná èmi láyé. Bàbá mi wá ti wá bá mi ṣe, ó sọ mí dára, ó darí mẹ́jọ mẹ́yọ, ilé rẹ̀ ò bàbá, mẹ́jọ mẹ́yọ, ilé rẹ̀ ò. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bá wọ́n gbà, Ọlọ́run tó tóbi kéde, Ọlọ́run bá dàgbà, ayé ọba wọ́n ó fọ́rùn ṣe, olómi tútù ó bá ìjà kò sí ti ṣe, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bá. Bó bá rí bẹ́ẹ̀, ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ sẹ́. Ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́. Ó yọ fílẹ̀. Ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́ sẹ́. Ẹni tí ò ní jẹ́ ń dúpẹ́. Dúpẹ́ láwọn ọ̀pọ̀ ènìyàn dúpẹ́. Ó fọlọ́gẹ̀. Ó yẹ sọ pé àtọ́rí ṣe orí ìgbọ̀ngàn tó dúró. Àtọ́ríṣe orí ìwòkàn tó dúró. Àtọ́ríṣe orí ìwòkàn tó dúró. Àtọ́ríṣe orí ìwòkàn tó dúró. Ọlọ́run bá ló tẹ ìyọ̀ká nígbà. Ọlọ́run ara kan tí mo rí. Ti ní kò sáyé lókè, ó wáyé fún mi lókè, ó gbogbo fọ́lẹ̀ ẹ̀mí, ìyá mi lórí, kò sáyé lókè, ó wáyé fún mi lókè. Wọ́n ti ní kò sáyé lókè, ó wáyé fún mi lókè, ó gbogbo fọ́lẹ̀ ẹ̀mí, ìyá mi lórí bẹ̀rẹ̀. Wọ́n ní kò sáyé lókè, ó wáyé fún mi lókè, ó gbogbo fọ́lẹ̀ ẹ̀mí. Wọ́n ní kò sáyé lókè, ó wáyé fún mi lókè, ó gbogbo fọ́lẹ̀ ẹ̀mí. Lórúkọ rẹ̀ kò sáyé lókè, ọ̀yẹ́ lókè lókè, ìjọba wọlé. Ó yá orúkọ tó bá ọ̀rẹ́ lọ, gbogbo náà ní ìdúkọ bá mi lè rí ẹ̀yọ. Ọ̀yẹ́ ní ìdúrà, àwọn ọmọ rẹ̀ ẹ sọ̀rọ̀ bàbá.
sọ yíyan lọ́rọ̀ mi ọmọ mú mi dùn wọ́n bá mi lè rí ayọ̀ aládéhùn àbímáyọ̀ ọ̀tọ̀ yóò máa pa kí ló ṣe ògbó ògbó kárí ògbó aládéhùn máa wọ kí ló ṣe ògbó ògbó kárí ògbó aládéhùn máa kárí aládéhùn aládéhùn. Bí ló ṣe òkè òkè kárí òkè lọ́bíyèsí ọmọ olómi tútù. Torí náà wọ́n ti mú mi gbàgbé. Ó yá òṣè ọlọ́run ó fojú mi jẹ́. Ọ̀bẹ̀rẹ̀ mi sọ̀tà lẹ́nu. Ọ̀tọ́run mi lè rí jẹ. Ìsọ́nà lóhùn mi lè rí wọ̀. Oúnjẹ lókè wọ́n ní wọ́n wọ̀ jú. Olójú ló lòójú. Mọ́júmọ́jú mojú ẹ̀kú kìlọ̀. Adé ti dé. Adé ọ̀kadà òṣù. Adé lẹ́ni ẹ̀mọ́nà. Adé gbogbo jamani. Adé máa ṣeré délé adé ikú gẹ́gẹ́. Oṣù Adé. Adé ti délé wá Adé ti pọ́wọ́ dé. Adé ṣeré délé adé ikú gẹ́gẹ́. Ìyàgì lóbi lọ́bẹ̀ bábá lákòókò. Oṣù Adé bàbí gíga mi ò sí o, olómi tútù ọba tiwa ni, òwú ọ̀gáre ọba wa. Ọṣẹ ọlọ́run ló fẹ́ tún mi jẹ́. Ọ̀bẹ̀rẹ̀ ló sọ̀tà lẹ́nu. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.